A kí wa lórúkọ Kristi bí a ti ń tẹ́tí gbọ́ ìwàásù ní òwúrọ̀ ọjọ́ òní. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. A dúpẹ́ bàbá olóore fún àǹfààní iyebíye tí ẹ fún wa láti jẹ́ alààyè ọkàn àti láti tẹ́tí gbọ́ ètò ẹ̀ tó ní fún wa lọ́jọ́ tòní láti inú ọ̀rọ̀ yín. Ṣe la gbà ládùúrà pé kẹ́ ṣí wa létí inú, kẹ́ sì fi òye ọ̀rọ̀ yín kẹ́ fi yé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kà fún wa látinú ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún sí iwájú. Ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún síwájú. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni ọmọbìnrin náà, ìyá ilé náà, ṣe àìsàn rẹ̀ náà sì le tó bẹ́ẹ̀ tí kò kù ẹ̀mí nínú rẹ̀. Ó sì wí fún Èlíjà pé, kí ni ó ṣe mí ṣe ọ́, ìwọ ènìyàn Ọlọ́run? Ìwọ ha tọ̀ mí wá láti mú ẹ̀ṣẹ̀ mi wá sí ìrántí àti láti pa mí ní ọmọ. Ó sì wí fún un pé, gbé ọmọ rẹ fún mi. Èlíjà sì yọ ọ́ jáde ní àyà rẹ̀, ó sì gbé e lọ sí yàrá òkè níbi tí òun gbé, ó sì tẹ́ ẹ sí orí àkéte tirẹ̀. Ó sì ké pe Olúwa, ó sì wí pé, Olúwa Ọlọ́run mi, ìwọ ha mú ibi wá bá opó náà pẹ̀lú lọ́dọ̀ ẹni tí èmi ń ṣe àtìpó ní pípa ọmọ rẹ̀. Òun sì na ara rẹ̀ lórí ọmọdé náà ní ẹ̀mẹ́ta. Ó sì ké pe Olúwa, ó sì wí pé, Olúwa Ọlọ́run mi, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ẹ̀mí ọmọdé yìí kí ó tún padà wá sínú rẹ̀. Olúwa sì gbọ́ ohùn Èlíjà. Ẹ̀mí ọmọdé náà sì tún padà wá sínú rẹ̀, ó sì sọjí. Èlíjà sì mú ọmọdé náà, ó sì mú un sọ̀kalẹ̀ láti inú yàrá òkè náà wá sínú ilé, ó sì fi lé ìyá rẹ̀ lọ́wọ́. Èlíjà sì wí pé, wò ó, ọmọ rẹ̀ yè. Àkòrí tí a ń lò fún ìwàásù ọjọ́ òní náà ni mo pè ní wò ó, ọmọ rẹ̀ yè. Oríṣiríṣi ọ̀nà ni Ọlọ́run máa ń gbà láti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí Ọlọ́run tó ní gbogbo agbára, pàápàá agbára ìyè, agbára tó ń gbé ikú mì. Ìṣẹ̀lẹ̀ tí a tọ́ka wa sí nínú ọ̀rọ̀ Ọlọ́run bí a ti kà lówùúrọ̀ yìí, ó ṣàfihàn agbára Ọlọ́run tó lè jí dìde, tó lè mú ẹ̀rù àti ìkorò lọ, tó lè sọjí, tó sì lè sọ di alààyè. A rí ohun tí Sátánì fẹ́ gbìyànjú láti ṣe lọ́nà ìkíní, láti pa arábìnrin opó Séráfátì lẹ́kún nípa dídá ẹ̀mí ọmọ rẹ̀ légbodò lójijì. Ní ọ̀nà kejì, láti dójú ti wòlíì Èlíjà, ẹni tí obìnrin yìí ti ṣe lóore, tí Ọlọ́run náà sì ti mú kí Èlíjà fi ìyanu agbára Ọlọ́run hàn nínú ayé obìnrin yìí nípa bíbá àìní arábìnrin yìí pàdé ní àkókò tí ìyàn mú ní agbègbè rẹ̀. Sátánì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ wá láti jí, láti pa àti láti parun, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ ní Jòhánù orí 10 apá 2 ẹsẹ̀ 10 yẹn. Nílé arábìnrin yẹn fẹ́ jà lólè, pa ọmọ rẹ̀ kan ṣoṣo. Ṣùgbọ́n a lè rí ohun tí agbára Ọlọ́run nínú agbára àjíǹde tó tiẹ̀ lè ṣe. A rí àrídájú wípé Ọlọ́run tí ń sọ ìrètí jí, òun náà ni Ọlọ́run wa. Ọlọ́run tó ní ẹ̀mí ẹni lọ́wọ́, òun náà ni Ọlọ́run yìí. Ọlọ́run tó sì máa ń gbọ́ àdúrà, òun náà ni Ọlọ́run yìí jẹ́. Wòlíì Èlíjà gbé ìgbésẹ̀ bíi mélòó kan láti mú kí agbára Ọlọ́run tó ń sọjí, tó ń sọ ní di alààyè, láti mú kó farahàn. Ní ìkíní, ó dìde láti dáhùn sí ìpòrúru ọkàn tó dé bá arábìnrin opó Séráfátì lórí ọmọ rẹ̀ tí ẹ̀mí rẹ̀ ń lọ. Kò fi arábìnrin yìí sílẹ̀ nínú ìdààmú ọkàn rẹ̀ àti ìpòrúru ọkàn tó dé bá ní àkókò yìí. Ní ẹ̀ẹ̀kejì, a rí i pé Èlíjà tara ṣàṣà, ó gbé ọmọ náà tọ̀ ẹlẹ́dàá rẹ̀ lọ,
ó sì pe Ọlọ́run níjà. Gbọ́ ohun tó sọ ní ẹsẹ̀ 20, ó ní ó sì ké pe Olúwa, ó sì wí pé Olúwa Ọlọ́run mi, ìwọ á mú ibi wá bá opó náà pẹ̀lú lọ́dọ̀ ẹni tí èmi ń ṣe àtìpó ní pípa ọmọ rẹ̀. Ní ìkẹta, àti pé ó ké pe Ọlọ́run tí mo sì mọ̀ wípé ó ń bẹ láàyè, tágbára rẹ̀ sì ń bẹ láàyè tó lágbára lórí ikú. Ó ní òun sì ké pe Olúwa lẹ́ẹ̀mẹ́ta, ó sì wí pé Olúwa Ọlọ́run mi, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ọmọdé yìí kí ó tún padà wá, kí ẹ̀mí ọmọdé yìí kí ó tún padà wá sí inú rẹ̀. A sì rí pé Ọlọ́run tí ń gbọ́ àdúrà, bó ti béèrè ohun tó fẹ́ kó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run gbà fún. Bíbélì wípé Olúwa gbọ́ ohùn Èlíjà. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ orí ọ̀fẹ́ lówùúrọ̀ yìí, kí ni ìpèníjà tó lè dojúkọ? Ọ̀nà wo ni Sátánì ti gbà láti gba ayọ̀ tàbí èyí tó dára láti fẹ́ gbà nínú ayé rẹ tàbí nínú ẹbí rẹ? Ìwọ náà lè fojú ìgbàgbọ́ wòkè láàárọ̀ ẹ̀, kó gbé ìṣòro náà kó gbé tọ̀ Jésù Kristi wá, gẹ́gẹ́ bí Èlíjà bó ṣe ṣe tó gbé ọmọ náà tọ̀ Ọlọ́run lọ. Ìwọ gbọ́ bí Jésù Kristi tiẹ̀ ti wí sí èyí tí Sátánì lè rò pé òun ṣe ní abala àkọ́kọ́ Jòhánù 3 yẹn. Ó ní òun wá láti ní ìyè àti láti fún wa ní lọ́pọ̀lọpọ̀, torí pé òun la fi agbára fún láti jí. Ìlérí ìyè òun ni Kristi ṣe fún gbogbo ẹni tó bá gbà á gbọ́. Gbọ́ bó ti wí nígbà tó farahàn Màtá àti Màríà, tó fọkàn wọn balẹ̀ kó tó di pé ó jí òkú arákùnrin wọn Lásárù dìde. Ní ìrere Jòhánù orí 11 ẹsẹ̀ 25, Jésù wí fún un pé èmi ni àjíǹde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. O ní láti fi ìgbàgbọ́ rẹ sínú Kristi, ẹni tó mọ̀ ju ìṣòro ayé rẹ lọ, tó sì lè mú ọ yè. Tí Ọlọ́run bá lè lo Èlíjà láti sọ òkú ọmọ di alààyè, mọ̀ dájú wípé ẹni tó ju Èlíjà lọ ó ti farahàn, tó sì mú ní yè lára, tó mú ní yè lẹ́mìí, tó mú ní yè lọ́kàn. Ìyè tó ń sì ń fi fúnni ó ju ti ayé yìí nìkan lọ. Ní ìrere Jòhánù yẹn orí 11, nígbà tí a bá wo ẹsẹ̀ 26, ó ní ẹnikẹ́ni tí ó ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ó ní ìwọ gba èyí gbọ́. Mo fẹ́ kó mọ̀ dájú wípé nínú ìgbàgbọ́ rẹ o lè yè, nínú ìgbàgbọ́ rẹ ọmọ rẹ lè yè, nínú ìgbàgbọ́ rẹ ọkọ rẹ lè yè, nínú ìgbàgbọ́ rẹ iṣẹ́ gan pàápàá tó ti ń dòkú lọ o lè yè. Agbára àjíǹde rẹ ó sì ń bẹ síbẹ̀ o. Agbára tó ń gbé dìde, agbára tó ń tán ìbànújẹ́, agbára tó ń tán ìṣòro, ó sì wà síbẹ̀ nígbàkúgbà tí a bá gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láti tọ̀ ọ́ lọ. Èlíjà tòótọ́ wòlíì ni o, ṣùgbọ́n ìgbésẹ̀ ìgbàgbọ́ òun náà ló gbé, òun náà l'Ọlọ́run sì lò. Kò dákẹ́, kò sì fi obìnrin yìí sílẹ̀ láti máa dá ẹrù ayé rẹ̀ àti ìṣòro ayé rẹ̀ gbé kiri. Ó fi ìgbàgbọ́ ó fi gbé Ọlọ́run lọ. Ìdí náà nìyẹn tí ìwé Jákọ́bù yẹn fi sọ fún wa wípé ẹnikẹ́ni aṣàìsàn nínú yín bí, ó ní kó tọ̀ àwọn alàgbà lọ. Ó nítorí pé àdúrà ìgbàgbọ́ olódodo ó ló ń ṣiṣẹ́ agbára. Òun náà la rí yẹn tó ṣẹlẹ̀ nínú ìgbésẹ̀ wòlíì Èlíjà. Lówùúrọ̀ yìí ìwọ náà lè dìde pẹ̀lú ọkàn ìgbàgbọ́ ẹ̀. Ọlọ́run tí ń jí dìde, àṣẹ̀ṣe àkókò àjíǹde tán náà ni, níbi tí Kristi ti fi agbára àjíǹde yẹn hàn. Ọlọ́run tó sì ń jí dìde yìí ó sì wà láàyè síbẹ̀ o. Ó lè mú kó yè, ó lè mú kó gbogbo tí ń ṣe tiẹ̀, ó lè mú kó yè, ó lè fi ọwọ́ ìyè rẹ̀ ó lè fi tán ìṣòro ayé rẹ̀. Ìwọ ṣáà ṣe kí ni o? Ìwọ ṣáà gbà á gbọ́ nìkan. Tó o bá gbà á gbọ́,
ó ní wàá rí ìyanu Ọlọ́run. Mo sì gbà ládùúrà wípé wàá rí ìyanu Ọlọ́run nínú gbogbo ìrìn àjò ayé rẹ. Tẹríba, jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó ń sọ di yíyè, Ọlọ́run tí a ń ké pè, Ọlọ́run tí a ń gbójú sókè sí, tó máa ń yani lẹ́nu ju ìṣòro ẹni lọ. Láàárọ̀ yìí, nínú ọ̀rọ̀ rẹ a rí ìyè rẹ, a sì fẹ́ yè. Mú wa yè nípa agbára rẹ, mú wa yè nípa ìgbàgbọ́ nínú èyí tó ti ṣe, nípa agbára àjíǹde rẹ. Sọ ohun gbogbo tó ti lè dàbí pé ó dòkú nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa sọjí, ká lè máa yìn ọ́ lógo. Àdúpẹ́ torí pé ẹ ti gbọ́, torí pé a béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín.